أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونشكره ونستعينه ونؤمن به ونتوكل عليه ما يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وعلى وسلم آله وأصحابه وتابعين وتابعين بإحسان إلى يوم الدين أما بعد. ọpẹ́ ni fún Ọlọ́run ọba. alhamdulillah. ọba tí nǹkan kan ò pamọ́ fún, ọba tí ń rí gbogbo nǹkan kedere, ọba tí ń rí ẹ̀yìn, tí ń rí wájú, tí ń rọ̀tún, tí ń ròsì lẹ́ẹ̀kan náà. Allah. ọba tó ní broad vision tó lè máa rí gbogbo nǹkan yípo 360 degree tí nǹkan kan ò ní ṣókùnkùn sí. èyí tí ń ṣẹlẹ̀ nínú abẹ́ ilẹ̀, lábẹ́ àpáta, dúdú nínú òkùnkùn, dúdú kirikiri, orí ó mọ̀. Allahu akbar. bí tí ń rí orí ilẹ̀ náà ní rí ìsàlẹ̀ omi, ní rí inú afẹ́fẹ́, ní rí inú sánmọ̀, ní rí ìsàlẹ̀ ilẹ̀, ní rí ìsàlẹ̀ omi. ọba yìí nìkan ni kò sẹ́ni bí rẹ̀, kò sẹ́ni tó rí bí rẹ̀, ẹnìkan ò lè rí bí tiẹ̀. aṣọ ni, ọ̀kan ṣoṣo ni. adúpẹ́ fún akíyà yín lógo. ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run kó máa bọ́ olólùfẹ́ Ọlọ́run Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo àwọn ará ilé àwọn sàhábà rẹ̀ lápapọ̀ látọrọ fún Ọlọ́run máa ṣàìbá ní mú kẹba gbogbo. àmín. àwọn àlùfáà wa tí wọ́n jẹ́ onísábàbí oríire wa dáadáa, àwọn Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. àmín. bàbá Dandawi, bàbá Àgbẹ̀lámúnigun, àlékún àlàáfíà, àlékún ọ̀mí gbígbọ́n, Ọlọ́run má ṣàìbá ní ṣe fún. àmín. lè ilá fífa àwọn àlùfáà wa. bisimilahi wa alhamdulilayi fi kò ṣe ilé fún ilé ṣàwọ́sí wa yẹ abdul wasu bẹ́ẹ̀ tẹ̀sí ẹ̀dá omi. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sórí ètò wa tèmi ní Saif TV Yorùbá. orúkọ mi ò yí padà, Sheikh Abdulhamid Sorinọlá Adékọ́lá Àdúàngbà. ètò tá a mú wá fún wa ní dédé àsìkò yìí iná ni àṣejù àwọn sálàfí nípa iṣẹ́ wíwò àti ìmọ̀ àkọ́kọ́. ẹ káàbọ̀ sórí ètò, mo kí yín pẹ̀lú gbólóhùn àlàáfíà. assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ẹ jẹ́ ká gbé láti ibi pé ìmọ̀ kọ̀kọ̀ tí wọ́n máa ń sọ pé kò sẹ́ni tó lè mọ ìmọ̀ kọ̀kọ̀, kò sẹ́ni tó lè mọ ìmọ̀ kọ̀kọ̀, irọ́ làwọn àfáà yẹn ń pa. wọn wá ṣàlàyé kinní kan fún wa. ọ̀nà mélòó gan ni wọ́n pín ìmọ̀ kọ̀kọ̀ sí? al-ghaib naw'an, méjì ni ìmọ̀ kọ̀kọ̀ pín sí. ghaibu mutlaq wà, ghaibu nazabi, méjì tí wọ́n pín sí nìyẹn nínú usul. ghaibu mutlaq òun ni ìkọ̀kọ̀ tó ṣe pé kò sẹ́ni tó lè mọ̀ illa Allah, àfọlọ́wọn bá Allah nìkan ló lè mọ̀. eléyìí ni ló ń tọ́ka sí fún wa nínú suratul Luqman, yìí ni Quran chapter 31 verse 34. ghaibu mutlaq nìyẹn, ìkọ̀kọ̀ tó ṣe pé kò sẹ́ni tọ́lọ́wọn bá bùn níyẹn, òun nìkan ló dì yẹn mú sọ́dọ̀ ara rẹ̀. bisimilahi malam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. Ọlọ́run bá ní ìmọ̀ márùn kan bẹ, òun Ọlọ́run ọba nìkan lòun dìmọ̀ yẹn mú. àkọ́kọ́ ilmu sáà, ìmọ̀ báyìí ó ti parẹ́ ni, àsìkò tí ó parẹ́ sí, títan ìràwọ̀ tá a wà nù ẹ̀ planeti yìí, àsìkò ìgbà tó máa collapse. báwo ló ṣe máa collapse láàrin gbogbo galaxy tí ò fi ní exist mọ́? Ọlọ́run ní ìmọ̀ yẹn, òun Ọlọ́run nìkan lòun dì í mú. وينزل الغيث. ló jẹ́ pé ẹ máa rí pé àwọn scientist wọ́n máa wádìí nǹkan yẹn, wọ́n ní rójútu ẹ̀. so ìmọ̀ yẹn Ọlọ́run ò fún wọn. yunazzilu al-ghayth, òjò tí ń jẹ́ kí irúgbìn wì ni wọ́n ń pè ní gayz. òjò tí ń wu irúgbìn, kìí kàn ń ṣe òjò. ẹ rí pé kò sọ pé yunazzilu al-matar. tó wáyé pé matar ni water cycle, wọ́n máa explain bójò ṣe ń ṣe kíni, bó ṣe ń form, báwo lòjò ṣe ń rọ̀,
wọ́n á sọ fún wa pé by evaporation of water tí ń bẹ ní surface of the earth tó òòrùn bá evaporate omi yẹn tó bá lọ á di water vapour á kò ní liquid state á di gaseous state. From there the temperature tó bá cool tó bá di pé temperature yẹn cool ó máa àwọn vapour yẹn á condense tó bá ti condense á padà á di liquid form because conversion of gaseous state back to liquid state is called condensation. So tó bá di pé ó condense á domi padà so á wá bẹ̀rẹ̀ sí ní rọ òjò padà. So eléyìí ni water cycle wọ́n á explain ẹ̀. Àmọ́ al-ghais òjò tó máa mú irúgbìn wù nínú ilẹ̀ ẹ rí i pé kì í ṣe gbogbo òjò ní í ṣe kíni ní wù irúgbìn èyí tó ń wu irúgbìn gangan àṣírí ni Ọlọ́run bá lòun mú yẹn wá. ويعلم So, ما ويعلم في ما في الأرحام ẹ rí i pé kò sọ pé mọ́n kò lo mọ́n sì rèé tó wáyé pé mọ́n ló lò lil akil ni ó ní òun lòun mọ in tó wà nínú oyún kò sọ pé ẹni tó wà nínú oyún living thing kọ́ ló lò èdè in tó wà nínú oyún yẹn substance ló mì yẹn so ń sọ yí pé ní òun lòun mọ materials tó máa ń kójọ sára ọmọ kọ̀ọ̀kan tí ń bẹ nínú oyún àti bọ́mọ yẹn ṣe máa bí ó ṣe máa form so kò sọ pé òun mọ ọmọ tó wà nínú oyún sex kọ́ ló sọ tó báyìí pé ti sex ni wọ́n á determine pẹ̀lú ìmọ̀ science àmọ́ irú genetic structure wo lọ́mọ yẹn ń gbé bọ̀ àwọn enzyme wo ló wà lára ẹ̀ hormone wo ló wà lára ẹ̀ irú amino acid wo ló wà lára rẹ̀ Ọlọ́run ní gbogbo eléyìí ni ìmọ̀ yẹn ọ̀dọ̀ àwọn Ọlọ́run ló wà. وما تدري نفس ماذا تكسب غدا. ẹ̀mí kan nínú gbogbo ẹ̀mí tí ń bẹ lórí ilẹ̀ kò sí èyí tó lè mọ ohun tí ó ṣẹlẹ̀ sí lọ́la tí lè ó mọ̀. وما ẹ̀rí pé kò sí تدري bí technology ṣe tó bá a ṣe sọ pé àti advance gan nu technology wọn lè sọ ohun tó máa ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni lọ́la tó wáyé pé wọ́n ti advance débẹ̀ tó wáyé pé Ọlọ́run máa ń bùn yẹn nímọ̀ yẹn ni irú Albert Wige tó ní Access Bank tó kú ṣe mọ̀ pé àwọn yẹn lówó débi pé wọ́n ní access sí gbogbo technology ṣẹ́ni tó kọ́lé tí ń lo ilé tí ń lo Google ilé tó yẹ pé voice Google voice ni wọ́n fi ṣílẹ̀kùn so ṣerú àwọn yẹn wọn lówó technology àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà ẹ̀mí kan ò lè mọ tí ó ṣẹlẹ̀ lọ́la yóò máa bá kálukú lójijì ni. وما تدري نفس ayé àrùn ibi tí ẹ̀mí بأي kọ̀ọ̀kan máa tán sí ibi tó máa lò تموت. ṣẹ̀mí ẹ̀ tí ó fi tán o ò lè mọ̀ Ọlọ́run ní ìmọ̀ yẹn ọ̀dọ̀ àwọn Ọlọ́run ló wà. إن الله عليم Ghaibul mutlaq ni ìmọ̀ kọ̀kọ̀ tọ́lọ́run ò fi hàn wá márààrún yẹn gbogbo ìmọ̀ míì tó bá wà láyé àwọn kan ó máa mọ̀ àwọn kan ò ní ìmọ̀ ni ẹni tó mọ̀ ẹni tí ò mọ̀ ò mọ̀ ni kò ń ṣe Ghaib ni wọ́n fi pè é ní Ghaibul nasabi Ghaib fẹ́ni tí kò mọ̀ lọ́dọ̀ ẹni tó mọ̀ ṣàádà ni torí pé opposite Ghaib òun náà ní ṣàwọ́ fi máa sọ pé alimul ghaibi wa ṣàádà ẹni tó bá mọ̀ nǹkan ṣàádà ni tó mọ̀ yẹn lọ́dọ̀ tiẹ̀ lọ́dọ̀ ẹni tí kò mọ̀ Ghaib ni irú bẹ́ẹ̀ mi ti jòkó yìí nísìnyí sọ máa ń sọ̀rọ̀ pathway glycolysis ni glucogenesis ni àbá ń sọ̀rọ̀ purine pyrimidine à ń sọ̀rọ̀ glucose à ń sọ̀rọ̀ carbohydrate à ń sọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú biochemistry kì í ṣe Ghaib fẹ́mi nítorí pé mo kọ́ mo mọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ẹni tí ò mọ̀ yóò máa jẹ́ Ghaib lọ́dọ̀ tiẹ̀ so bàbá ń sọ̀rọ̀ biology nísìn kì í ṣe Ghaib lọ́dọ̀ tèmi mo kọ́ mo mọ̀ ẹni tí ò kọ́ táwọn sọ̀rọ̀ ìmọ̀ law èmi ò mọ̀ yóò máa jẹ́ Ghaib lọ́dọ̀ tèmi ọ̀dọ̀ lọ́yà justice kò ní jẹ́ Ghaib lọ́dọ̀ tiwọn so Ghaibul nasabi ìnìyẹn so eléyìí ló yẹ ká kọ́kọ́ gbọ́yé kì í kọ́ ṣe pé kéèyàn máa sọ pé kò sẹ́ni tó lè mọ̀ kọ̀kọ̀ ìkọ̀kọ̀ wo ni ò sẹ́ni tó lè mọ̀ márùn-ún yẹn nìkan ni tọ́lọ́hún dì mú gbogbo nǹkan tó kù pátá níyẹn bá wa yóò ṣe kí ni yóò mọ̀ bàbá wa Ibn Taymiyyah Ọlọ́run bá ní ṣe dáadáa fún wọn àmín. wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní ma ya'lamuhu ba'dul ma'lukin fahuwa ghaib hamman lam ya'lamuhu bàbá ní in táwọn nǹkan bá mọ̀ ẹni tí kò mọ̀ nǹkan yẹn ni nǹkan yẹn jẹ́ Ghaibu fún ló ń jẹ́ ìkọ̀kọ̀ fún àmọ́ ẹni tó mọ̀ shahadatun liman alimahu yóò máa jẹ́ shahada fóun níbo ni wọ́n ti sọ̀rọ̀ yìí kitabu nubuwat tí wọ́n kọ ẹ lọ wo volume 2 page 1022 ibẹ̀ ni bàbá ti sọ̀rọ̀ yẹn
so tọ́lọ́wọ́n bá ń sọ ní suratul jinn 26 to 27 tá a bá lọ wo suratul jinn ní láti àyà 26 sí 27 báwo lọ́lọ́wọ́n bá ti wí níbẹ̀. alimul ghaibi fala yuziru ala ghaibi ahada illa man irtada min rasulin fa innahu yasluku min bayni yadayhi wa min khalifihi rasada. ọ̀rọ̀ wọn bá lóun ní alimul ghaibi òun mọ̀ kọ̀kọ̀ ó wá ní la yuziru ala ghaibi ẹnikẹ́ni ò ní mọ ghaibi yẹn o ilá sofa tó ti ní klọ́ọ̀sì ilá nínú istisna exception pé àyàfi man irtada min rasul ẹni tóun bá fẹ́ kóun ó mọ̀ nínú àwọn tóun fẹ́ rán níṣẹ́ tẹ́nìkan bá ti lè mọ̀ kọ̀kọ̀ yẹn kì í ṣe ghaibu mutlak mọ́ nẹ́sábí ni ní táwọn ànábì ọlọ́run bá mọ̀ wọ́n máa convey nǹkan yẹn fún aráyé so in tó fi mú káwọn gan mọ̀ gan nǹkan yẹn ti kò ní mutlak in tó fi mú káwọn náà tún máa jíṣẹ́ yẹn fún aráyé nǹkan yẹn ti kò ní ghaibu mutlak ghaibu nẹ́sábí náà ni ìran pé ẹni tó mọ̀ nǹkan àwọn kan mọ̀ nǹkan àwọn kan ò mọ̀ náà ṣì ni bí ìgbà tí yàn lọ school tó lọ lè study course kan ẹni tí ò study rẹ̀ òun ò ní mọ̀ ìran ghaibu yẹn ló wà ń bí wala yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a ghaibu nẹ́sábí náà ló ṣe ń sọ so nítorí pé èèyàn lè mọ̀ àwọn eléyìí so ẹ wá já lọ síbi ọ̀rọ̀ wípé ìjà Ànábì Muhammad mọ̀ ìkọ̀kọ̀ sallallahu alaihi wasallam àbánẹ́bí ò mọ̀ ìkọ̀kọ̀ àfáà kan bọ́ta lẹ́nujọ́ mẹ́ta nínú àwọn sálàfíà ó lánàbì gan ò mọ̀ kọ̀kọ̀ Ànábì Muhammad gan kò mọ̀ ìkọ̀kọ̀ ó mú evidence bíi méjì wá ẹ wá jẹ́ káwa wo analyze ẹ̀ ṣé lóòótọ́ ló ń sọ ẹ lọ sínú suratu namli aya 65 kul la ya'lamu ma fi samawati wala ardi ligayba illa Allahu wa ma yash'uruna ayyana yub'asun. ó ní rẹ̀ òjíṣẹ́ Muhammad sọ fún aráyé pé la ya'lamu ma fi samawati wal ardi gbogbo ẹ̀dá tí ń bẹ nínú sánmà àtẹ̀dá tí ń bẹ lórílẹ̀ ẹnikẹ́ni ò mọ̀ ìkọ̀kọ̀ àfọlọ́wọn bá Allah iná ẹlẹ́nikẹ́ni ò fi lè mọ àsìkò tí àjíǹde yóò bọ́ sí. so tá a bá tó lọ wo suratul An'am verse 59 ó ní wa indahu mafatihul ghaib wa indahu mafatihul ghaibi masha Allah la ya'lamuha illa masha huwa Allah wa ya'lamu ma fil barri wal bahri masha Allah wa ma tasqutu min waraqatin wa ma tasqutu min waraqatin illa ya'lamuha wala abbatin fi zulumatil ardi suratul An'am 59 wala rotibin wala yabisin illa fi kitabin mubin. Ọlọ́run bá ní òun ọ̀dọ̀ òun ní mafatihul ghaib wa kì í ṣe jámù miftahu ní mafatihu jámù maftahu ni. So eléyìí tí ó máa túmọ̀ sí pé ní Ọlọ́run ní lọ́dọ̀ òun ní maftahu gaibi wà ààyè tí wọ́n ti máa ṣí ìmọ̀ kọ̀kọ̀ kalẹ̀. La ya'lamu wa kò wá sẹ́ni tó lè mọ̀ ààyè yẹn illa huwa àfọlọ́hun. Wa ya'lamu ma fil barri wal bahri Ọlọ́run ọba ló mọ̀ tí ń bẹ ní orí ilẹ̀ àti tí ń bẹ nínú omi. Ṣé tọ́lọ́run bá wá lóun mọ̀ àwọn nǹkan wọ̀nyí sọ sọ pé ẹnìkan ò lè mọ̀ kò sọ bẹ́ẹ̀ o. So irú géèbù bíi kì í ṣe mutlaq géèbù nẹ́sàbí ni. Wa ma tasqutu min waraqatin illa ya'lamuha gbogbo tí ó jábọ́ Ọlọ́run lóun mọ̀ nínú ewé wala habatin irúgbìn ni fi zulumatil ardi tí ń bẹ nínú òkùnkùn ńlẹ̀ òun mọ̀ wala rotibin ewé tútù wala yabisin ewé gbígbẹ illa fi kitabin ìmọ̀ òun yípo gbogbo nǹkan wọ̀nyẹn
tá a bá lọ wo dẹ̀lílù tí àyà yìí ń sọ á rí pé ń jẹ́ ká máa mọ̀ pé wọ́n fẹ́ kànábì ó kéde fún aráyé wípé òun ò ní àwọn ìmọ̀ kọ̀kọ̀ àmọ́ ìmọ̀ kọ̀kọ̀ tí wọ́n ní kànábì ó kéde pé òun ò ní yìí al-ghaibu mutlaq ni ìmọ̀ kọ̀kọ̀ tọ́lọ́hun sọ pé òun nìkan lòun ṣe kíni lòun mọ̀ so táwọn bá fẹ́ tú wọn ẹ̀ ní yànnàná pé géèbù kún sí méjì o wọ́n á kàn máa sọ pé ànábì ò mọ̀ kọ̀kọ̀ ìkọ̀kọ̀ èwo ni ò mọ̀ mutlaq ni àbí nẹ́sàbí